naam àwọn àkókò tí ẹ bá wá bẹ lọ́hùn tádùá tètè máa ń gbà òun làwọn ilé sẹ́ni lọ́jọ́ jímọ̀ lásán odidi ọjọ́ àdúrà ni o torí lẹ́tẹ̀sùn bá rẹ̀ làdúrà rẹ̀ ti ń gbà tó bá fi lè ṣe Allahu Akbar lẹ́sùn bá báyìí tètè bí a tẹ̀sùn bí mú kọ́ kẹ́pọ̀ lọ́hùn tètè máa lọ mọ́sálásí kọ́ lọ képe gbogbo bá wà máa fi ọkàn kan ṣàdúrà kó tó pin àsàlátù torí àṣẹ ti dé ńgbà náà nígbà tí èmi fẹ́ yọ sọ̀látù dùhà lọ́jọ́ jímọ̀ bí aago 7 bọ́bá ṣàdúrà ńgbà náà yóò tún gbà lọ́jọ́ jímọ̀ ìkan náà tí mò ń bá wọn mọ́sáàsì tó ní assalamu alaikum warahmatullahi wabarakatuh àgógò tó fi jókòó tí muhazzinu ò fi pèrún tètè bẹ́ẹ̀ ló ń gbà náà àdúrà rẹ̀ ó gbà tẹ́mọ̀ sálámà ìrun asri lọ́jọ́ jímọ̀ òun làwọn ń tẹ́sùn bí fi gbé àdúrà wọn sígbà náà torí pé àwọn kan náà tó gbàgbọ́ pé àṣẹ bẹ́ẹ̀ nígbà náà àfà láàrin magribi sísáì lọ́jọ́ jímọ̀ ọlọ́run tó máa ń gbàdúrà gbogbo ilé tá ń kàkálẹ̀ àkókò tó criticize rẹ o mo ṣàdúrà kanjọ́ lé ẹnìkan ní hey àdúrà yóò sínú ìsìlámù èpè níbẹ̀ ní ìsìlámù àbí sọ́ọ́rí débi ó sọ fún ọ ni pé ọkọ̀ ọlọ́run ni ọmọ pè nígbà tí o bá ti tayọ ọkọ̀ ọlọ́run ní tó bá wá wù ọ sọ kẹ́mi ò ti soríire kẹ́yìn ò ti soríire ló kàn mí ara àwọn àkókò tí a kà fún wa ni wọ́n ní nígbà tójò bá ń rọ̀ lọ́wọ́ kẹ́yìn máa bẹ́ẹ̀ lọ́ngbà náà àdúrà ó gbà o ẹni gbàwẹ̀ tó fẹ́ ṣe ìfitọ́rù tó fẹ́ sínú àgbo tó fẹ́ sínú yóò ṣàdúrà fún ọ ìwọ náà tó gbàwẹ̀ ṣàdúrà fúnra rẹ o kọ́ alámọ̀lẹ́ka símú tó wà láti ṣe àfitọ́rìtù gbẹ́nà ọ rí pé àdúrà rẹ ó gbàǹgbà náà gbogbo ọ̀nà tó rí pé bàbúrú gan bá fẹ́ ṣèyàn nù tó lọ́ọ́ tẹ́ǹjẹ̀ sí dáadáa orí rẹ̀ tó lè kọ́ dírì ọlọ́run tó máa yí kádàrá padà ara àgbà tádùá máa ń gbà nù o tó tàn sínú ọlọ́run pé ọlọ́run o dákun tí o bá sínú dáadáa tẹ́lẹ̀ kókò mi wà ń bẹ dákun máa ń kókò mi sínú dáadáa o tó ẹgbẹ́ mi aburú lóko mbà bá ń yọ kú ara àgbà tó máa képa ọlọ́run ọba nù. bẹ́ẹ̀ náà tó yan omi zẹ́mzẹ́m èyí wà mú omi zẹ́mzẹ́m tó mọ̀jọ́ sí pèlú ọ yóò ṣe àdúrà ni ọjọ́ ṣe fún ọ. à ń bọ̀ wá sàlàyé nípa omi zẹ́mzẹ́m fún wa tí ó yí a dáadáa pàtàkì rẹ̀ ìwúlò rẹ̀ àti gbígbọ̀ngbọ̀n rẹ̀ bá dùn àti máa ń gbà pẹ̀lú omi zẹ́mzẹ́m à ń bọ̀ wá. ọ̀rẹ́ ìgbà tó bá yẹ kó bínú subhanallah tí ìbínú gbé ọwọ́ tẹ́sẹ̀ rí o tó rẹ̀ mọ́ tọ́wọ́ bínú torí tọ́lọ́ torí anabi Muhammad àdúrà ni ọmọ sí ń gbà ní àdúrà rí gbà torí anabi Muhammad sàrẹ̀ ní láìsà ṣẹ́díìdì ọ̀kìn sálágbára o mọ̀ngálàbà náà ẹni tó borí èèyàn ìnàmọ́ ṣẹ́díìdì ọ̀rọ̀ alágbára mọ̀ngálàbà náà sọ́yìn dọ́lọ́kọ́tọ̀ ẹni tó borí ẹ̀mí ara rẹ̀ ńgbà bínú agbóto ẹ̀kọ́ wá bínú kò wá bínú wá pamọ́ra lọ́mọ abẹ́ lọ́ngbà náà lẹ́yìn kan fi lọ́ba anabi Muhammad sàrẹ̀ gbé wá iṣẹ́ òun mọ́lẹ́sẹ̀ ìrìnàjò òun mọ́lẹ́rìn tẹ́ fi rí dùnú ayé tádùn àmì òfin gbà ní ayé tẹ́tù gbàjú rẹ̀ kíámà arábìnrin látàkùtà má bínú ẹlẹ́gẹ̀ẹ́jì gan làtàkùtà bó ṣe kàlera wọn nù alẹ́sà má bínú tọ́wọ́ bá ti bínú máa ṣàdúrà ń gbà náà gbogbo tọ́wọ́ bá sọ yóò ṣe ń gbà náà. bákan náà ẹni tí máa ń ṣiṣẹ́ ẹ̀tọ́ lọ àdúrà rí ó gbà o bó bá ṣàdúrà fún àkókò tí ń ṣiṣẹ́ ọlọ́run ọba lọ àdúrà rí ó gbà àkókò tí ń ṣiṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ àtẹ̀yìndé ìjọ ṣe lágbèjúwe mò ń ṣe wáàsí lọ́ba yìí àtẹ̀yìndé ń gbọ́ wáàsí àjọ ń ṣiṣẹ́ ọlọ́run papọ̀ ni torí pé ní ti ṣe wáàsí ni kò lè máa dá ṣe yóò ya wèrè táyì ò bá gbọ́ ìmọ̀ ṣíà rẹ̀ fẹ́ lómi èyí náà ṣiṣẹ́ ọlọ́run ìwà wọn ṣiṣẹ́ ọlọ́run ọba lọ́run àkókò náà èyí máa fi bẹ̀ lọ́run kódà lórí tọgbàmú fọ́ọ̀nù tọgbàmú tó fi ṣiṣẹ́ ọlọ́run bá fi ṣe tí ò dáa sọ̀rọ̀ ní gbẹ̀sẹ̀ ni ọjọ́ kan ní wa Muhammad sallallahu alaihi wasallam ó ní bẹ́ẹ̀ bá ń báyàwó yẹn lájọṣepọ̀ yóò sì máa gba aládàá ọ̀rẹ́ ya Rasulullah ìdí ìdíje ọlọ́run yẹn ń jẹ fàájì èèyàn ń gbádùn ara rẹ̀ yóò tó ọmọ gbalada Ànábì sallallahu alaihi wasallam ó ní tó tìbọ̀ wọlé tó bá lọ tìbọ̀ bí tí ò dá sí òní gbẹ̀sẹ̀ wọ́n ní yóò gbẹ̀sẹ̀ ìgbà tó tìbọ̀ bí tó dá yóò gbalada so ajẹ́ pé bẹ́yìn náà ṣe ń gbọ̀n tẹ́yìn náà tó ń ṣíà rẹ̀ tẹ́ ẹ bá ń fi àkókò náà bẹ́ẹ̀ lọ́gbẹ̀ ọlọ́run wọn la wá sí ọ̀rọ̀ rẹ tí ń ṣíà ìmọ̀ye àwọn tí ó kọ́gbọ́n bẹ́ẹ̀ o ìmọ̀ye àwọn ìdílé tí ó tó ìmọ̀ye àwọn tí ó sòrí láàrẹ̀ o dákúndé mi náà sórí rẹ o báwa náà ṣe máa ń ṣe nù wá sí táwọn náà bá ti fẹ́ gbé kalẹ̀ àánú máa ṣàdúrà fún gbogbo rẹ̀ bá ti ń gbọ́ rẹ̀ ọlọ́run jọ máa wúlò fún wọn ìdílé náà ọlọ́run jọ máa tò àwa náà ọlọ́run mọ́dọ̀ ọ̀rọ̀ wa rú báwa náà ṣe máa ń sọnù torí lánàá rédíò mi kò ń jẹ́sẹ́ wọ́ọ̀lá ṣòkòrọ̀ tọ́ba wá ṣe bẹ́ẹ̀ ọ̀rẹ́gbàdúrà rí gbà àdúrà tàánú gbà ẹ̀ ń gbàgbé láti máa share rẹ̀ láti máa subscribe ní YouTube channel wa gbogbo àwọn wàásù wa kún bẹ̀ ẹ̀yẹ́ kan click subscribe ẹ̀ máa ní gbogbo àwọn wàásù yẹn tó kún bẹ̀ eléyìí tí ó tọ́ ìsọ́nà nípa marriage ó wà ń bẹ̀ relationship ó wà ń bẹ̀ bá a ṣe tọ́mọ ó wà ń bẹ̀ kí ni ó yẹ ká máa sọ níbi ìrun ó wà ń bẹ̀ bó la ṣe kí ni bó la ṣe ń gbàwẹ̀ gbogbo ẹ̀ náà ló wà ń bẹ̀ bẹ́ẹ̀ bá ti wọn ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń share rẹ̀ àwọn ẹlòmíì wọ́n máa sóríire ẹ̀yin náà máa sóríire ẹ̀ tó sọ fáwọn èèyàn kéèyàn bíi mẹ́wàá 2020 wọ́n máa subscribe látọ̀dọ̀ yín ẹ̀rí pàdùn àti àwọn ọmọ bàbá wọn
àdúrà tí iná máa gbà bẹ́ẹ̀ tún sẹ́ni sórí status ọlọ́kùnrin ẹ̀tún fi sínú àwọn gúrùpù ètò wúlò fáwọn èèyàn ọlọ́run rí ẹ̀tún sẹ́ndì ẹ̀ sáwọn ọ̀rẹ́ yín sáwọn mọ̀lẹ́bí yín àtẹ̀ntẹ́ ìmọ̀gẹ́ ẹ̀tún sẹ́ndì ẹ̀ sí wọn ọlọ́kùnrin sí ń gbàdúrà yín bẹ́ẹ̀ tún sẹ́ndì lórí Facebook bẹ́ẹ̀ sì wọ́n sẹ́hùn yóò wá jẹ́ kádùn àyùn máa gbà yóò jẹ́ kádùn àtàwọn náà máa gbà àfáà jẹ́jẹ́ àgbà ló kọ́ mi o. Salamu alaykum.